àṣeyẹ rẹ ni o ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣelà rẹ ni o ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ lómi àwa ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni o ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni gbogbo ire tí o pè gbogbo rẹ lómi àwa ọdún èyí o ọdún àṣeyẹ rẹ ni. àmọ́ mo fẹ́ bọ́ lọ́jọ́ bídòdì àríyá mo fẹ́ bọ́ lórí ire kan yọ mo fẹ́ bá gbégbọ́ ọpẹ́ mo fẹ́ bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni. Deaconess Olamiju Olúwa ràn mí lọ́wọ́ aya Pastor Taiwo Francis àrẹ̀mọ tó dolóògbé níjọ́sí. Deaconess mi ó yá mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba sàmọ́jọ sàmáyọ̀ ó tún ti rọ́jọ́ bí ire òní náà nù ó yẹ kó mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni. Ọlọ́run Gospel Faith Mission International government tíṣọ́ Ọlọ́run àbí iná ló ṣe yìí la fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. àmì inú àwọn wòlíì ọba lánàá ọba lónìí ọba tó tẹ̀lé bí ẹni tẹni tó ta sànmọ́ bí ẹni taṣọ omi pọ̀ tàbí kó yingin òjò gbókè bí kó sẹ̀ gẹ̀rẹ́gẹ̀. Ọlọ́run ló dẹ́ sí o ọba tó ní kọ́kọ́rọ́ ọjọ́ lọ́wọ́ gbàmúgbàmú ojú ọ̀run ò ṣe gbámú. Ẹlẹ́dùmarè ló ṣe yìí o àwọ̀ lórí àparí irun lórí àwọn dàda àràmọ́ká tí bàgbà lẹ́rù. ó tún ti gbé 70 years náà nù àádọ́rin ọdún orí gbọ́dọ̀ ẹ̀tọ́pẹ́ lẹ́ni May 24 náà ní làmọ́ bẹ́ẹ̀ dúpẹ́ fọlọ́wọ́n ọba lọ́dọọdún. sámọ̀ dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dùmarè kọ́ ọmọ bọ́wọ́ ọjọ́ gẹ̀ǹgẹ̀ sọ́lọ́wọ́n ọba tọ́jọ́ síná. màmá òkú ọdún òní òkú àṣeyẹ lágbára Ọlọ́run ọba ọjọ́ tẹ́bí ń palẹ̀ òní sílé ọjọ́ tẹ́bí bá ń pọ̀nà òní rìnà kò sígbà tí wàá lò láyé òní sunkún gbogbo tó ní láyé. ìránṣẹ́ Ọlọ́run aláyè ọ̀kárẹ̀ láì olóríire kúkú níṣe. Deaconess Olamiju ọmọ pa George ànífowóṣe tó dolóògbé níjọ́sí kọ́lọ́hún délẹ̀ fún bàbá rere tó ti lọ. èmi mọ̀ lé bàbá rẹ̀ mọ̀mọ́ lé bàbá tó bí ọlọ́mọ. Deaconess Olamiju sàmọ̀dàmúso fọlọ́hún ọba mo fẹ́ yálé bàbá rẹ̀. Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí tẹni gbọ́lọ́ máa gbódò kòrò nínú ilé mọ̀yẹ́tù Ìjẹ̀ṣà bẹ̀ ni mo gbọ́ tí kalẹ̀ mọ́ béèrè ọ̀wẹ̀. ihò kéékèèké lásọ wọn lóde gbàjọgọdọ tí ẹ̀mí lásọ ẹ̀yìn Ìjẹ̀ṣà. èyí tẹ́ ẹ bá rí lọ́jà ní ọ̀rá fún mi wálé kí ìròǹjọ yeye kúrú mọ́ níye. Ìjẹ̀ṣà ọmọ ọdún máa pànàdà ogun torí kan ogun jàwúsá. Deaconess ogun torí òbí ọjà Jẹ̀ṣà ọjọ́ ogun jàwúsó ogun kókán ọjọ́ ogun jàjẹ̀ṣà nílé bàbá rẹ̀ wọ́n lè kóbi tí yín lọ. èmi ò ní bá gbàjẹ̀ṣà ní kí n mọ̀ jòbí tó gbó ogun lálù wọ́n gbòbí lọ́wọ́ rẹ̀ ọmọ ogun tí gbani tí gbàgbẹ́ ni Ìjẹ̀ṣà bẹ̀ni ọmọ onílé òbí Ìjẹ̀ṣà orídìí sáná ilé lẹ́rú ọ̀wá tí múná roko ìran Ìjẹ̀ṣà ní ìsìn tòlótòló ẹrú bàbá yín ní ìsìn pẹ́pẹ́yẹ Ìjẹ̀ṣà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò dúdú mo kọ́ fọmọ fún ìjọ ọ̀nù bí dúdú ọ̀nà mọ̀ tí mo bí mọ̀ pọ̀mọ́ lọ́wọ́ dúdú mẹ́fún pupa. ilé ọmọ olókun àdó ọmọ olódò àkàrà gan rìgìtì náà fi ń sọ̀rọ̀ lókìtì ẹ̀fọ̀n mórí ọlá Ìjẹ̀ṣà bẹ̀ni ọmọ ìlú òbí pàǹkẹ́rẹ́ làmúdùbọ̀ ọ̀sùn létí Iyemọja ẹ̀rùn làmúpadì ọ̀nàdà lẹ́kùn Ìjẹ̀ṣà bẹ̀ni mo gbọ́ tí kalẹ̀ wọn béèrè ọwẹ́. màmá Deaconess Olamiju Olúwa ràn mí lọ́wọ́ a kì í nílé bàbá kámọ́ nílé ìyá ò mọ̀mọ́lé yeye tó bí ọlọ́mọ. ọ̀kárẹ̀ láyé ọmọ bẹ̀nísì ànífowó ṣe èmi mọ̀ lé mọ̀mọ́ rẹ̀ ó mọ̀lé bẹ̀nísì mi. ọ̀kà Àkókò nílé ọmọ ọlọ́kàrúfẹ́ ọmọ ẹ̀kún láforí òkè ṣe bùgbé ogun kógun ò gbọ́dọ̀ dojú kẹ́kùn ní bùgbé ẹni bá dojú kẹkùn ní bùgbé irú wọn ní dẹ̀yìn ẹ̀bọ̀rá lé yeye tó bí ọlọ́mọ. ọmọ orí òkè àfòkúta rìgìtì bógun jà bó bá yí kọ̀tún àtúnyìnkọ̀ kàrúfẹ́ nílé yeye tó bí ọlọ́mọ. ayẹyẹ bí èso ọ̀kàrúfẹ́ ṣe méjì gbogbo Àkókò ṣe mẹ́ta. ọmọ Àkókò nílé òbí olókè méjì takọtabo lórí ara wọn. màmá ò ti sọdé yìí ná lórúkọ Jésù olùgbàlà
ọdún tí ń bọ̀ igbá lèrè lẹ́ni àwo lèrè lẹ́ni òjòjú èṣòwò kọ́mọ́lé náà jà kókó lárọ́ tá lé akígun kíkákunmi akígọpẹ kákànyàn ayé òní sùn ọgbẹ́ lágbára lọ́hùn ọba òní róńgbé sọ̀nù bí ó ṣe fi ọmọ gbogbo lẹ́kún fọ́fọ́ gbogbo olè ló ń bá èèyàn tán bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ọba girama elija ogún ọdún girama ṣàlọ́mù oníbọ́jọ́ lọ́jọ́ lọ girama jọ́ọ̀jì kórìjẹ́ ògbó láyé girama akínlólúwo onísùnkún gbogbo tó níláyé màmá lọ́dún orógbó àgbo wàá gbó bí olúgbogbo tí gbó láyé wàá gbó bí olúgbogbo tìrìgbò wàá gbó bí àwọn àgbàkan tó fọmú sóde sọ̀rùn níjọ́sí ayúláyúnbọ̀ lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ tẹ̀nà níre là ń sọ̀rọ̀ ọmọ ọlọ́run ìrẹ́ àwọlé rẹ̀ lágbára ìlọ́wọ́ ọba ikọ̀ àti ìríjọ́ ọlọ́run aláàyè ni nínú ìjọ Go to Faith Mission èyí tó ń bẹ ní North America lágbára ọlọ́run ọba iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ onídàáyẹyẹ lórúkọ Jésù olùgbàlà Dr. Japhet ọlọ́run lójú ọkọ̀ olúwa fi sáyọ ló ní kí n wá kí ẹ kú ọdún ó ní kí n bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ó ní Deaconess Olamiju olúwa ràn mí lọ́wọ́ tí mo rí ìhun olóńladùn bá rí mọ́mọ́sì Dr. Japhet tọlọ́run lójú ọkọ̀ olúwa fi sáyọ ló ní kí n sọ pé happy birthday to you o Deaconess Olamiju olúwa ràn mí lọ́wọ́ aya Pastor Taiwo àrẹ̀mọ kódó ló gbé níjọ́sí màmá ìgbọ́dún ẹni ló fi ṣe lágbára ìlọ́wọ́n ọba tó bá bí léèrè pé ta ló kọrin ewì fọ́mọ ọlọ́jọ́ bí gan ẹ sọ fún wọn àmọ́ ó lè mí jẹ́ ìwọ ni mi ò lòdù ọba ọmọ atẹ́ni kí n tó gbọ́rẹ́.